kí káàbọ̀ sí orí ètò wa Sister Sarah. Ètò tí ẹ wá sí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, ìbéèrè 10 péré la máa béèrè. Nọ́mbà tá a fẹ́ fún yín láti nọ́mbà 1 to 10. Ní nọ́mbà 1 to 10 yìí ẹ máa mú nọ́mbà, àmọ́ nínú 1 to 10 yìí tẹ́ bá ti gba 7, ẹ ní oore ọ̀fẹ́ àti gba 50,000 lọ kúrò ní orí ètò yìí. Àmọ́ tí a bá ń ṣètò yìí lọ, ìbéèrè láti nọ́mbà 1 to nọ́mbà 4 a máa fún yín ní 5,000 tẹ́ bá ti ń gbà. Ẹ ní oore ọ̀fẹ́ àti máa gba 20,000 lọlé láì tẹ̀síwájú mọ́ lórí ìbéèrè 4. Àmọ́ tẹ́ bá fẹ́ tẹ̀síwájú látòrí ìbéèrè 5, owó ẹ máa increase sí 10,000. Bí ẹ bá ti ṣì í, a jẹ́ wípé ẹ máa dá owó ọwọ́ yín padà fún wa. Àmọ́ tẹ́ ẹ bá ti ṣì í, owó yẹn máa increase with 10,000 naira. Ṣé ẹ ti ṣe tán? Ṣé ẹ ti ṣe tán? Tí mo bá ti ka ìbéèrè fún yín, wọ́n yẹn bí mi léèrè pé kí n tún ka o. Immediately, òun ni àkókò yín ó ti bẹ̀rẹ̀. 50 seconds òun la fún yín láti fi dáhùn ìbéèrè. Ṣé ẹ ti ṣe tán? Ṣé ó dá yín lójú ṣé ẹ ti ṣe tán? Ó yá, mú nọ́mbà àkọ́kọ́. Nọ́mbà kí lẹ mú? Ìbéèrè àkọ́kọ́. Now, mo fẹ́ kà ẹ list sí ni o. Ẹ má bí mi kí n tún kà o. Tí mo bá ti kà tán, àkókò yín bẹ̀rẹ̀ lójú ẹsẹ̀. Ìbéèrè àkọ́kọ́, Matthew 27 verse 45. Matthew 27 verse 45. Láti wákàtí kẹfà ni òkùnkùn fi ṣú bo gbogbo ilẹ̀ títí dé wákàtí dash. Àkókò yín ó ti bẹ̀rẹ̀. Títí dé wákàtí 9, ẹ gbà á, ẹ pàtẹ́wọ́ fún wọn. Ẹ tún mú ṣẹ́rí, ẹ farabalẹ̀ o. Ẹ ti gba 5,000 báyìí. Ẹ má kánjú o, ẹ farabalẹ̀ máa dáhùn. Ẹ lè gba owó 50,000 lọ lébì báyìí, ní problem. Oore ọ̀fẹ́ wà pé ẹ máa gba owó yẹn lọ. Àwọn tó bá dẹ̀ ń wò wá, wọ́n á ní oore ọ̀fẹ́ àti rí pé a kó owó òun fún yín. Ẹ ti ní 5,000 naira. Ẹ mú ìbéèrè mìíràn. Ẹ̀yin lẹ tó nọ́mbà síbẹ̀ ni. Ìbéèrè kejì. Ṣé ẹ ti ṣe tán? Ẹ má bí mi kí n padà tó ka o. Ẹ fi etí sí dáadáa. Ẹ dẹ̀ ní ju 50 seconds láti fi dáhùn ẹ̀. Ìbéèrè kejì, Ìṣe àwọn Àpọ́stélì orí 3 ẹsẹ̀ 1. Ní ọjọ́ kan, Pétérù àti Jòhánù jùmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí ń ṣe wákàtí dash. Àkókò yẹn ti bẹ̀rẹ̀. Tí ń ṣe wákàtí dash. Wákàtí kẹfà. Ẹ ṣì, àkókò yẹn ti pẹ́. Kì í ṣe wákàtí kẹfà. Wákàtí 3 ọjọ́ òun ni wọ́n gòkè lọ sí temple ní wákàtí àdúrà tí ń ṣe wákàtí 3 ọjọ́. Now, à ń tẹ̀síwájú. Ẹ mú ìbéèrè mìíràn. Ẹ ṣì ní 5,000 sílẹ̀. Ìbéèrè ẹlẹ́kẹta lẹ fẹ́ mú o. Ẹ̀yin ní kẹ́ mú nọ́mbà. Ohun tẹ́ bá ti mú la máa kà fún yín. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ. Ìbéèrè kẹjọ. Ṣé ẹ ti ṣe tán? Ṣé ẹ ti ṣe tán?
ẹ sì ní 5,000 sílẹ̀ o, ẹ sì múra sí. Ìbéèrè kẹjọ, ìwé Luke orí kìíní verse 46 to 47. Luke 1 verse 46 to 47. Mo kà á. Màríà sì dáhùn, ó ní, ọkàn mi yin Olúwa lógo. 47. Ẹ̀mí mi sì dash. Àkókò yín bẹ̀rẹ̀. Ẹ̀mí mi sí i. Àkókò yín lọ o. Ẹ̀mí mi sì yọ̀ sí kíni? Yes, time up. Ẹ̀mí mi sì yọ̀ sí Ọlọ́run olùgbàlà mi. Òun ni ìparí ọ̀rọ̀ náà. Ẹ̀mí mi sì yọ̀ sí Ọlọ́run olùgbàlà mi. Nínú ìbéèrè kan tẹ́ fẹ́ ṣe dẹ̀ ṣọ́ọ̀pẹ́ rẹ́dì fún kan tẹ́ fẹ́ ṣe báyìí. Ọ̀dọ̀ àwọn èèyàn ṣì ń bọ̀ lórí ètò dáadáa tó mọ̀ pé wọ́n mọ Bible jù yín lọ, tí wọ́n á gba owó wa. A máa increase owó by the grace of God. A máa increase ẹ̀ sí 100,000 nígbà tá a bá ń ṣe ètò yìí tẹ̀síwájú. Nínú ìbéèrè mẹ́ta tí ẹ ti mú, ẹ gba ẹyọ kan, ẹ sì ní rọ̀fẹ́ àti tẹ̀síwájú. Yes, ẹ mú ìbéèrè mìíràn. Ìbéèrè kẹwàá. Ìbéèrè kẹwàá. Ṣé ẹ tún ti ṣe tán? Ṣé ẹ máa lọ sí Bible study gan báyìí? Mo dẹ̀ máa rí náà ní Bible study lóòótọ́ o. Ó yẹ kẹ́ ẹ ti mọ Bible jù báyìí lọ. Ìbéèrè kẹwàá. Ṣé kí n tẹ̀síwájú? Mo fẹ́ kà á. Tí mo bá ti parí ẹ̀, màá sọ fún pé àkókò yín ó bẹ̀rẹ̀. Ìbéèrè kẹwàá. Ìwé Jòhánù kìíní orí kẹta verse 15. Ẹnìkan tí ó bá kórìíra arákùnrin rẹ̀, apànìyàn ni. Ẹ̀yin sì mọ̀ pé kò sí dash tí ó ní ìyè. Ẹ jẹ́ kí n padà sórí ìbéèrè yẹn. Ìbéèrè kẹwàá. Ìwé Jòhánù kìíní orí kẹta verse 15. Ẹnìkan tí ó bá kórìíra arákùnrin rẹ̀, apànìyàn ni. Ẹ̀yin sì mọ̀ pé kò sí dash tí ó ní ìyè àìnípẹ̀kun láti máa gbé inú rẹ̀. Àkókò yín bẹ̀rẹ̀. Ó yẹ kẹ́ ẹ mọ̀ yẹn o. Apànìyàn. Final answer. Ok, ẹ gbà á. Ó sọ wípé ẹnikẹ́ni tí ó bá kórìíra arákùnrin rẹ̀, apànìyàn ni. Ẹ̀yin sì mọ̀ pé kò sí apànìyàn tí ó ní ìyè àìnípẹ̀kun láti máa gbé inú rẹ̀. Ẹ ti ní 10,000 naira ní orí ètò yìí. Oore ọ̀fẹ́ kan ṣì wà. Ẹ sì lè tẹ̀síwájú. Tí ẹ bá tẹ̀síwájú, torí àwa náà fẹ́ fún yín ní gbogbo owó tẹ́ lẹ́tọ̀ọ́ sí ní orí ètò yìí láti mú lọ. Ṣé ẹ fẹ́ máa mú 10,000 naira lọ ilé, àbí ẹ máa tẹ̀síwájú láti mú ìbéèrè karùn-ún kí ẹ win ní 15,000 naira mọ́ 10,000 kó jẹ́ 25,000? Èwo lẹ ṣe inú mẹ́? Àbí ẹ fẹ́ máa lọ pẹ̀lú 10,000 naira? Tẹ́ bá dẹ̀ ti wá ṣí, àá gba 10,000 padà o, àdẹ́gbà gbogbo wa padà nìyẹn. Ẹ fọwọ́ mú kan, ẹ lè try, ẹ mọ́ sọ̀rọ̀ tí yín dànù. Ẹ lè padà lọ gbà owó yín dá 25,000 òun nìyẹn. Ẹ try lẹ́ẹ̀kan yìí. Tẹ́ bá ti wá ṣe lẹ́ẹ̀kan yìí, gbogbo 10,000 naira yín, ẹ mú kankan lọ lé mọ́ nìyẹn o. Ṣé ẹ ti ṣe tán? Ìgbàgbọ́ rẹ̀ á mú ọ lára dá. Ó yá, mú ìbéèrè. Ìbéèrè keje. Ìbéèrè keje. Ṣé keje àbí ìkejì?
ìkeje àti dáhùn kejì gan lẹ́ẹ̀kan. Ṣé ẹ ti ṣe tán? Ṣé kí n béèrè? Ṣé ẹ ṣe tán? Ẹ fọkàn balẹ̀ o, ẹ má jẹ́ kẹ́rù bà yín. Ẹ sì lè lọlé pẹ̀lú 100,000 lórí ètò yìí gan. Torí mo pé tí bá ti gba tèmi tán, ẹ sì ń padà pẹ̀lú lórí ètò yìí lẹ́ẹ̀kan sí láti tún wá gbà. Ìbéèrè keje, ìwé Matthew 28 verse 5. Nígbà náà ni Dáṣì náà wí fún àwọn obìnrin náà pé, ẹ má ṣe bẹ̀rù, mo mọ̀ pé ẹ̀yin wá Jésù tí a kàn mọ́ àgbélébùú. Àkókò ti bẹ̀rẹ̀. Nígbà náà ni áńgẹ́lì náà wí fún àwọn ọmọbìnrin náà pé, Ó dá yín lójú, ṣé final answer yín nìyẹn? Ẹ gbà á, owó yín ti pé 25,000 naira. Ṣé ẹ rí báyìí lẹ́ẹ̀kan? Ẹ bá dẹ̀ ti máa lọ lé pẹ̀lú 10,000, kò sóhun tó lóun tí lè ṣe. Now ẹ ti ní 25,000 ní orí ètò yìí. A dẹ̀ sì ní ìbéèrè méjì tẹ́ fẹ́ dáhùn sí. Now tí ẹ bá béèrè, tá bá béèrè ìbéèrè kan yìí sí lọ́wọ́ ẹ ní ọ̀tẹ̀ yìí, ìbéèrè kan yìí ó máa di 50,000 mìíràn. Ìbéèrè kan máa di 10,000 mìíràn mọ́ owó yín, á jẹ́ 35,000. Bẹ́ẹ̀ bá gbà á ní o, ẹ gba 35,000 lọlé. Àmọ́ tẹ́ ẹ bá gbà á, ẹ máa mú 5,000 lọlé, á gba 30,000 padà ní ọwọ́ yín. Ṣé ẹ fẹ́ máa lọ pẹ̀lú 25,000? Àbí ẹ máa dáhùn ìbéèrè yìí, tẹ́ ẹ bá ṣì kẹ́ máa lọ pẹ̀lú 5,000? Ẹ máa lọ pẹ̀lú 5,000. Ẹ lè try sí o, kò sóhun tí ò lè ṣẹlẹ̀ o. Ìbéèrè tó dẹ̀ wà ńlẹ̀ ó dẹ̀ lè má le o. Owó yín ẹ lè gbé 50,000 gẹ́gẹ́, ẹ lo ìgbàgbọ́. So ẹ ti conclude. God bless you in the mighty name of Jesus. Now bí ẹnikẹ́ni bá ní oore ọ̀fẹ́ àbò fẹ́ wá sí orí ètò yìí, o lè pè wá, o dẹ̀ lè order comment section, drop message sọ pé o ní trace, then a máa fún ẹ ní lead bó ṣe máa get wá tí a pè ẹ wá sí orí ètò yìí kí ìwọ náà wá darapọ̀ láti wá kọ́ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Now our sister is here, àwọn ni sister Sarah, àwọn ni wọ́n wà ní orí ètò wa ní èní. Wọ́n náà wọ́n lọ pẹ̀lú 25,000 naira. Mo kí wọn pé wọn kú oríire, congratulations once again. Nígbà mìíràn a tún máa retí ní orí ètò wa yìí. Ẹ má gbàgbé ẹ subscribe sórí channel wa Kings and Warrior TV. Ẹ ní under comment section ìwọ tó bá ní trace, sọ fún wa pé o ní trace nínú ètò yìí, a kàn sí yín níbikíbi tí ẹ bá wà. God bless you. Yo, ó tún ti yá ní orí òkè Kings and Warrior, ẹ já lọ bẹ́ẹ̀. Ọlọ́run Kings and Warrior yìí o. Ìwọ lọ́ba wa, ìwọ lọ́ba wa, Ọlọ́run máa jẹ̀mú o, ìwọ lọ́ba wa. Bí Ọlọ́run ti ń gbọ́ àdúrà ní Olújọ Dálé 1 ní ẹ̀gbẹ́ Brighter Fusion ní ìlú Adó Èkìtì, níbẹ̀ ni orí òkè náà wà tí àwọn ọgọ́rọ̀ ènìyàn tí wọ́n ti ń wá sí láti wá wá ojú Olúwa, níbi tí àwọn àgàn ti wá tí wọ́n ti di ọlọ́mọ, àwọn aláìsàn lọ́jọ́ pípẹ́ tí wọ́n ti gba ìwòsàn ní orí òkè náà. Ó yá múra níbi tí o bá wà, tètè máa sáré bọ̀ lórí òkè Kings and Warrior, níbi tí bàbá wa ẹni fàbíróyàn Ọlọ́run Dr. Prophet Ọláwùmí Peter tí ó ti ń gbàlejò àwọn ènìyàn ní gbogbo ọjọ́ Tuesday àti ọjọ́ Friday ní dédé aago 9 sí aago 12 tí ogun ti ń ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti wá sí ibẹ̀. Ẹ já lọ bẹ̀ o.